Mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV ètò ibi tá a ti ń mú ìròyìn wá lálájà àbálẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ìròyìn tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nípa àwọn ajìjàǹgbara tilẹ̀ káàárọ̀ òjìrè àti Biafra, ètò ààbò lóríṣiríṣi, gbogbo bẹ̀ náà ni ọwọ́jà ìròyìn wa ló máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń dé. Mímọ̀ ṣe tàwa náà kọ́, Elédùmarè ló dirí ẹwà fákùkọ wa lórí ìkànnì yìí. A sì dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ tẹ́ ń bá wa fìfẹ́ wò tẹ́ tó ń bá wa fọn káàkiri táwọn míì náà fi ń darapọ̀ mọ́ wa. A kí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ tẹ́ wà yìí. A sì kí gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ olólùfẹ́ wa láti ìgbà láíláí wípé ẹ kú àdúrótì. Ìròyìn fún ti àsìkò yìí ó náà láṣẹ bẹ́ẹ̀ tá a mú wá. Orúkọ oníròyìn yìí kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ẹ gbọ́ kókó inú ìròyìn náà fún ti àsìkò yìí náà. Ẹ má jápamọ́ o, àní ẹ má sá lọ sílẹ̀ òkèèrè mọ́. Báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń ṣọ́nà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó fi ya gidigidi fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n sì fi máa rohun rere gbèsè. Yẹmí Kàdóso ló sọ èyí di mímọ̀. Ẹ wo, inú tèmi ò dùn bí ààrẹ ṣe fi àwọn ògo wẹrẹ tán kópa lásìkò ìwọ́de End Bad Government, End Bad Governance sílẹ̀. Gómìnà ìpínlẹ̀ Borno ló sọ èyí di mímọ̀. Iléeṣẹ́ agbófinró Lagos State Task Force ìpínlẹ̀ Èkó ti fọwọ́ òsì júwèlé fún ọlọ́pàá méjì kan èyí tí wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásìkò tí wọ́n ń réèdì àwọn ológun olóró ní ìpínlẹ̀ ọ̀hún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti tẹ tọkọtaya kan báyìí èyí tí wọ́n máa ń fi àtẹ̀jíṣẹ́ wọn dúnkòokò ìjínigbé máwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ìròyìn tó farajọ eléyìí, ọwọ́ àwọn agbófinró ilẹ̀ yìí ti tẹ àwọn afurasí ọ̀daràn 5 tí wọ́n kó ìbọn wọlé àti kó ìbọn jáde lórílẹ̀‐èdè Nàìjíríà. Lásìgbò tó ń ti ìbẹ̀rù bójó ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Abia báyìí pẹ̀lú bí àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ fẹ̀mí ènìyàn 2 ṣòfò ní ìpínlẹ̀ náà. Bello Turji ni ọ̀rọ̀ sún kàn báyìí. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà sọ ilé yìí síta lẹ́yìn tí wọ́n pa olórí ikọ̀ Boko Haram kan ní ìpínlẹ̀ Yobe. Nínú ìròyìn ti Biafra Nation báyìí, ètò gbogbo ó ti ń tò tó sì ń tẹ̀síwájú lẹ́nìí láti gbáradì fún ọjọ́ kejì inú oṣù kejìlá ọdún 2024. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ má jápamọ́, àní ẹ má sá lọ sílẹ̀ òkèèrè. Báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń ṣọ́nà ètò ọrọ̀ ajé gidi fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Yẹmí Kàdóso ló sọ èyí di mímọ̀. Gẹ́gẹ́ bí gómìnà fún ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ yìí Central Bank of Nigeria, èyàn arákùnrin Yẹmí Kàdóso bó ṣe sọ lánàá lásìkò ìwẹ̀jẹwẹ̀mu ọlọ́dọọdún ti àgbáríjọ àwọn onílé ìfowópamọ́ èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ ni Yẹmí Kàdóso ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń jápa lọ sí òkè òkun látàrí wípé wọ́n ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó kù díẹ̀ káàtó. Ó ní ẹ bá má jápa mọ́, ẹ má wulẹ̀ sá lọ mọ́, torí pé báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí èyí tí yóò fi fa ààyè sílẹ̀ fún gbogbo olókoòwò tí ìgbáyé gbádùn yóò sì wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Yẹmí Kàdóso nígbà tí ó ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí, ó ti ní àlàyé wípé àwọn tí wọ́n jáde tí wọ́n jápa lọ sí ilẹ̀ òkèrè ó ní wọ́n ń fi ohun tó yẹ kó jẹ́ àǹfààní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè. Ó ní gbogbo àwọn tí wọ́n kúrò ní orílẹ̀-èdè yìí lọ sí ibòmíì, àwọn tó wà ní orílẹ̀-èdè náà wọn yóò máa rí wọn múlò gẹ́gẹ́ bí ẹrú wọn ní ọ̀dọ̀ wọn. Ó ní ṣùgbọ́n gbogbo okòwò àti ọgbọ́nnú pẹ̀lú òye tí ń bẹ nínú wọn tó bá ṣe wípé wọ́n lè faradà kí wọ́n dúró ti ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bá ṣe ń gbìyànjú láti jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó tún gbèrú sí i. Ó ní èyí yóò tún ran àwọn náà lọ́wọ́ láti lè jẹ́ kí gbogbo nǹkan kó rọ̀ṣọ̀mù fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Yẹmí Kàdóso ó ṣe ní àlàyé pé ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ti ìjọba nìkan. Ó ní a nílò ara wa kájọ ṣiṣẹ́ pọ̀, kájọ fọwọ́sowọ́pọ̀, ká sì tún jọ kọ́mọlùbọ́
wọn ló lè mú kí ohun gbogbo kó rọrùn wẹ̀kúwẹ̀kú fún gbogbo wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní fún ìdí èyí ìbára gbogbo ẹ̀yin tẹ́ ń sáré tẹ́ ń sì ń japa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ fi egun ìtòlótó ẹ jẹ́ ká ṣe sùúrù ká tún èrò wa pa ká lè jọ dìjọ gbé orílẹ̀-èdè Nàìjíríà náà dé èbúté ògo. Ẹ wo inú tèmi ò dùn bí ààrẹ ṣe fi àwọn ògo wẹrẹ tán kó pa lásìkò ìwọ́de End Bad Governance èyí tó wáyé ní inú oṣù kẹjọ sílẹ̀ o. Gómìnà ìpínlẹ̀ Borno ló sọ èyí di mímọ̀. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum òun ló fi ìròyìn náà léde ní àná òde yìí lásìkò tí ó ń sọ̀rọ̀ ní orí ètò kan nínú ètò ti ṣe ní àlàyé wípé inú òun ò dùn rárá pẹ̀lú bí ìṣèjọba tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ àṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe fi àwọn ọmọ kéékèèké èyí tán kópa lásìkò ìfòpin sí ìjọba burúkú tó wáyé nínú oṣù kẹjọ bí ó ṣe tú wọn sílẹ̀. Ó ní kò yẹ kó fi wọ́n sílẹ̀, ó yẹ kí wọ́n sì wà ní àtìmọ́lé ni. Ó nítorí wípé tán bá wà ń bẹ̀ wọ́n lè ní ẹ̀kọ́ èyí tí wọn kò ní, bẹ́ẹ̀ wọ́n lè gbọ́n dáadáa ní ọjọ́ iwájú, wọn ò ní lè kópa nínú ìfòpinsí nínú ìwọ́de kankan bí ti ń wù kó mọ̀. Ó ní tí wọ́n bá fi wọ́n sí àtìmọ́lé ọpọlọ wọn yóò tún lè pé wọ́n lè tún ọpọlọ wọn rọ. Ó ní ṣùgbọ́n bí ààrẹ ṣe fi ọwọ́ sí i tó sì buwọ́lù pé kí wọ́n tú àwọn ọmọ náà sílẹ̀ olódùn púpọ̀ o, torí wípé ẹ̀kọ́ tá a fẹ́ kí wọ́n kọ́ wọn kò ní rí kọ́ nígbà tí wọ́n ti tú wọn sílẹ̀ báyìí. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé àwọn ògo wẹrẹ náà tó jẹ́ ọmọ kéékèèké tán kópa nínú ìwọ́de End Bad Governance ìyún ìfòpin sí ìjọba burúkú lórílẹ̀‐èdè Nàìjíríà tó wáyé nínú oṣù kẹjọ ọdún tá à ń lò lọ́wọ́ yìí, nínú èyí tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ògo wẹrẹ náà tán sì fi wọ́n sí àtìmọ́lé kó tó di pé wọ́n kó wọn lọ sí ilé ẹjọ́ gíga tó wà ní olúùlú ilẹ̀ yìí ní Àbújá lọ́jọ́ kìíní inú oṣù tá à ń lò lọ́wọ́ yìí, nínú èyí tí àwọn ọmọ náà tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tán dákú lọ́rọ̀ gbọ̀dàn látàrí àìsí jíjẹ àti ìtọ́jú tó péye fún wọn, tó wá mú gbogbo àwọn tó lórí tẹ̀lẹ́mù àtàwọn ajìjàgbara tí wọ́n fi ń kọ ọ̀rọ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti wọ ojútùú sí ọ̀rọ̀ náà, nínú èyí tó mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yọ̀ǹda àwọn ògo wẹrẹ ọ̀hún. Èyí ni Babagana Zulum ló wá ní ó dùn jọjọ o, inú òun ò sì dùn sí i bí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe yọ̀ǹda àwọn ọmọ náà torí pé ẹ̀kọ́ tó yẹ kán ní wọn ò ní láǹfààní láti rí i. Iléeṣẹ́ àwọn agbófinró Lagos State Task Force ìpínlẹ̀ Èkó nù ó ti fọwọ́ sí júwèlé fún àwọn òṣìṣẹ́ wọn méjì kan èyí tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásìkò tí wọ́n lọ ń rèdí àwọn ológun olóró ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó sì ti ń tẹ̀ wá lọ́wọ́ látẹnu ẹni tó jẹ́ alukoro àwọn àjọ náà ìyún Gbadéyan Abraham ó ṣe ní àlàyé pé wọ́n ti fi ọwọ́ sí júwèlé fún àwọn méjì lára àwọn agbófinró ọ̀hún, nínú èyí tí wọ́n fi orúkọ wọn léde Fatai Yusuf ẹni ọdún 42, Ahmed Garuba ẹni ọdún 38 tí wọ́n sọ di mímọ̀ pé wọ́n ká wọn lórí ẹ̀rọ CCTV nínú ibi tí wọ́n ti lọ ṣe àbẹ̀wò sáwọn tí wọ́n ń lo oògùn olóró àti àwọn tí wọ́n ń tà á fún wọn ní ilé ìtura kan èyí tí wọ́n ní ó wà ní agbègbè Gowon Estate ní Ìpájà tí ń ṣe ìpínlẹ̀ Èkó. Nínú àlàyé tí alukoro náà ṣe, ó ní ilé ìtura náà ó ní ó fi àyè gba gbogbo àwọn oníṣẹ́ láabi ọ̀hún tán sì tà wọ́n lólobó táwọn fi lọ ṣe ìkọlù sí àwọn ènìyàn náà. Ó ní sí ìyàlẹ́nu àwọn táwọn gbìyànjú láti kọ ìwà ìbàjẹ́ ní àwùjọ, níṣe ni ajẹ́rẹ́ ìwà ìbàjẹ́ tún ṣe bẹ́ẹ̀ tó sì mọ́ àwọn tán jẹ́ agbófinró méjèèjì náà lórí, nínú tí wọ́n ti ṣe àwárí wọn pé wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye èyí tí àṣírí wọn tú lójú CCTV kámẹ́rà ní ọjọ́ náà. Èló wá fà á tí ọ̀gá àwọn àjọ ọ̀hún CSP Adétayọ̀ Akérèlé tó fi ní kán máa lọlé o kán lọ rèé sinmi kó tó di wípé wọ́n padà lọ kọjú sí ilé ẹjọ́ báyìí. Ó nítorí pé wọ́n ti fi ọwọ́ òfin tọ ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n kó tó di pé ìgbẹ́jọ́ wọn yóò bẹ̀rẹ̀ àwọn ti yọ wọ́n bí jìgá kúrò nínú àjọ tó mójútó ti ìpínlẹ̀ Èkó ọ̀hún Lagos State Task Force
báwọn ti fọwọ́ sí júwe lé fún wọn nígbà tí ń ṣe àlàyé ó ní kò dín ní 53 àwọn tán jẹ́ ológun olóró àtàwọn tán ń lò ó tí ọwọ́ bà lásìkò tí wọ́n lọ ṣe ìkọlù sí wọn ní ilé ìtura yìí ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó bomi tútù tó sì bọ ọkàn àwọn jẹ́ púpọ̀ ó ní àwọn agbófinró méjèèjì yìí ó ní wọ́n wù níwà nínú ètí ó ti jẹ́ kí wọ́n máa sọ ọ̀rọ̀ tí kò bá ti òfin mu sí àwọn àmọ́ ṣá o ẹni bá ní kí là á ṣe òun náà ni à ń ṣe é hàn ó ní ọ̀rọ̀ àwọn méjèèjì pẹ̀lú báwọn ṣe yọ wọ́n bíi jìgá kúrò nínú àjọ ọ̀hún tí wọ́n sì kọjú sí ilé ẹjọ́ láìpẹ́ yìí. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti tẹ tọkọtaya kan báyìí èyí tí wọ́n máa ń fi àtẹ̀jíṣẹ́ ìjínigbé dúnkòkò ránṣẹ́ sí àwọn ènìyàn. arákùnrin kan tó jẹ́ ọkọ Kingsley Okoye ẹni ọdún 36 àti aya rẹ̀ èyí tí orúkọ tiẹ̀ ń jẹ́ Chidinma Okoye ẹni ọdún 37 ó ní náà ti fi páńpẹ́ òfin mú báyìí nínú àlàyé Tochukwu Nkega èyí tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra tó ṣe ó ní àwọn méjèèjì ó ní wọ́n gbé ní àdúgbò tó pè ní Ozubulu ìjọba ìbílẹ̀ Ekwuzigo ní ìpínlẹ̀ Anambra kí ni ẹ̀sùn tán fi kàn wọ́n méjèèjì tán sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé lóòótọ́ àti lódodo làwọn mọ̀ nípa rẹ̀ ó ní wípé wọ́n ní wọ́n ti jingiri láti máa fi àtẹ̀jíṣẹ́ ìjínigbé dúnkòkò mọ́ àwọn ènìyàn tí wọ́n sì fún wọn ní gbèdéke àsìkò wípé bẹ́ẹ̀ bá san owó ká fi gbójú kúrò nínú ìjínigbé yín a yóò padà wá jí yín gbé ni tí wọ́n máa ń fi ránṣẹ́ sáwọn oríṣiríṣi àwọn ènìyàn tán sì ti ń ṣe láti ọjọ́ tó ti pẹ́ tán ti ń mú un jẹ ṣùgbọ́n ìtàn ṣe tó ṣe bẹ́ẹ̀ tó bù wọ́n lọ́wọ́ ó ní bí ẹni tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ sí bó ṣe fi tó àwọn agbófinró létí tí wọ́n sì gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà tí wọ́n fi páńpẹ́ òfin mú tọkọtaya ọ̀hún àwọn méjèèjì jẹ́wọ́ pé ẹ wò ó ọ̀nà táwọn fi ń jẹun táwọn fi ń múnu o táwọn sì fi ń bọ́ mọ̀lẹ́bí àwọn ó ní bí àwọn bá ti wu ìwà náà tán níṣẹ́ ni àwọn máa ń ba síìmù káàdì táwọn fi bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ jẹ́ ká má bàa rí àwọn gbámú àbí ká má bàa rí àwọn pè rárá ó ní ṣùgbọ́n eléyìí ọjọ́ gbogbo ni tó lè lọ̀rọ̀ náà ọjọ́ kan ni tó lóhùn bí ọwọ́ sì ti bà wọ́n báyìí àwọn gbà wípé lóòótọ́ àti lódodo làwọn wu irú ìwà yìí nínú àlàyé èyí tí kọmíṣánná fún àwọn agbófinró ilẹ̀ náà ní ìpínlẹ̀ Anambra ìyún Onage Ọ̀bọ́nà Itam tó ṣe ó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra kò ní fi àyè káyè sílẹ̀ fáwọn irú ènìyàn báyìí nínú ètí ìwádìí àwọn tó ń tẹ̀síwájú tí wọ́n sì kọjú wọn sí ilé ẹjọ́ ó pa láṣẹ wípé kí wọ́n gbé ìgbẹ́jọ́ àwọn méjèèjì ọ̀rọ̀ wọn kán gbé lọ sí ẹ̀ka ti àwọn agbófinró tó ń rí sí ìwà ìjínigbé àti ìdigunjalè ní ìpínlẹ̀ Anambra kan tó lè kọjú wọn sí ilé ẹjọ́. nínú ìròyìn èyí tó fi ara jọ eléyìí ọwọ́ àwọn agbófinró ilẹ̀ yìí ti tẹ àwọn afurasí ọ̀daràn 5 tí wọ́n ń kó ìbọn wọlé tí wọ́n sì ń kó ìbọn jáde ní ilẹ̀ Nàìjíríà yìí. nínú àlàyé tí ẹni tó jẹ́ alukoro fún àwọn agbófinró ilẹ̀ yìí Olúmúyìwá Adéjọbí tó fi léde lánàá òde yìí ó sọ di mímọ̀ pé ní ọjọ́ 18 inú oṣù tá a wà yìí ó ní ọwọ́ bà àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ nílé tó fi orúkọ wọn léde tá a ti rí Adamu Norma Matthew Audu Andrew Poyi Aminu Sani Aminu Toha ó ní àwọn 5 ó ní ọwọ́ bà láwọn tí wọ́n ti jingiri nínú kí máa kó ìbọn wọlé àti ká máa kó ìbọn jáde pàápàá jùlọ bí wọ́n ṣe ń rọ ìbọn fúnra lára wọn nígbà tó ní ọwọ́ bà wọ́n kó ṣáká àkàìkà ìmọye àwọn ohun ìjà olóró èyí tí wọ́n bá ní ọwọ́ wọn nínú èyí tí màá fi èdè Gẹ̀ẹ́sì tí ń fi kà á kó lè yé wa dáadáa bí mo bá ṣe ń sọ ó sọ di mímọ̀ pé àwọn bá 10 locally fabricated AK-47 rifle ní ọwọ́ wọn ẹ̀ṣẹ̀ ní èní 5 Israeli AK-47 rifle òdì 2 1 revolver pistol òdì 3 1 pump action rifle òdì 4 20 rounds of AK-47 ammunition òdì 5 àti 1 welding machine for fabrication of rifle ó wá di 6 pẹ̀lú àwọn ìjà olóró míì nínú ètí ó fi wọ́n léde papọ̀ pé wọ́n bá lọ́wọ́ àwọn ènìyàn yìí ó wá tẹ̀síwájú èyún Olúmúyìwá Adéjọbí ó ní lábẹ́ aláṣẹ àti alákòóso ọ̀gá àgbà pátápátá fáwọn ọmọ ogun fáwọn agbófinró ilẹ̀ yìí èyún IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun ó ti fi ọ̀rọ̀ náà lélẹ̀ wípé àwọn kò ní jẹ́ kí ọkàn wọn oníṣẹ́ burúkú náà kó balẹ̀ bí Tinubu
kó mọ ní orílẹ̀-èdè Nàìjíríà torí bí wọ́n bá ṣe ń gbèrò láti máa wu ìwà burúkú yìí làwọn náà sì máa kápá wọn. Ó wá rọ gbogbo àwọn olùgbé orílẹ̀-èdè Nàìjíríà wípé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ kẹ́fìn àwọn ènìyàn tí ìṣesí wọn àbí ìrìnsí wọn kò jọ títí àwọn tí ọwọ́ wọn mọ́ ẹ tètè ké gbàjarì sí àwọn tán jẹ́ agbófinró tó bá wà nítòsí yín ká lè jọ máa dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà torí wípé ojú báyìí òun náà ni alákàn ló fi ń sọrí. Lásìgbò tó ń ti ìbẹ̀rù ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Abia pẹ̀lú bí àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ fi ẹ̀mí ènìyàn méjì ṣòfò ní ìpínlẹ̀ ọ̀hún ní agbègbè tí wọ́n pè ní Umuchima ìjọba ìbílẹ̀ Isiala Ugwa North ní ìpínlẹ̀ Abia ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn olùgbé agbègbè náà bí gbogbo wọn ṣe júbà ìhòòrò tó sì fi ilé ìgbé wọn sílẹ̀ lọ sí òkèèrè nínú àlàyé tí ẹni tí ọ̀rọ̀ náà tó sojú rẹ̀ tó ní ká fi orúkọ bo òun ní àṣírí nílò ètò ìsìn fún àwọn oníròyìn ó ní àwọn agbébọn èyí tí wọn kò lóǹkà ó ní wọ́n wọ agbègbè náà tí wọ́n sì ṣekú pa arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Osama àti olórí àjọ fìjìláńtì kan ní ìpínlẹ̀ ọ̀hún tí wọn kò fi orúkọ tiẹ̀ síta ó ní tí àwọn fura mọ̀ pé ó fa ìkọlù yìí òun náà ni bí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ibùba àwọn agbébọn kan ní ọjọ́ ajé Monday tá a lò sẹ́yìn yìí nílò tí wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ tó sì fi páńpẹ́ òfin mú àwọn agbébọn ó ní ẹ̀sùn tó fi kan àwọn Osama àti olórí àjọ fìjìláńtì náà ní wípé wọ́n ní àwọn náà tú àṣírí àwọn tán fi orúkọ àti ibi tí àwọn wà léde sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí kan tó wá ṣe ìkọlù sí àwọn wọn ní fún ìdí èyí èrè ẹsẹ̀ wọn ó náà ní àwọn náà jẹ pẹ̀lú bá ti ṣe ìkọlù sí àwọn méjèèjì àwọn ni tó fa làásìgbò àti ìbẹ̀rùbojo tó ń kúlùkù fífi lé sílẹ̀ ó náà ní bí àwọn tó jẹ́ olórí agbègbè náà àti àwọn fìjìláńtì báwọn náà ṣe ń fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé àwọn ń padà bọ̀ wá gbẹ̀san ikú tán fi pa àwọn méjèèjì tán jẹ́ ènìyàn àwọn ọ̀hún èyí tó sì jẹ́ wípé kò sẹ́ni tó mọ̀gbà tí ìkọlù náà tó lè wáyé àti ènìyàn tó lè bá ìṣẹ̀lẹ̀ náà lọ nínú tó mú ọ̀pọ̀lọpọ̀ tó fi lé wọn sílẹ̀ tán júbà ìwòrò lọ sí ilẹ̀ òkèèrè gbogbo akitiyan àwọn oníròyìn láti bá àwọn tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ní gbólóhùn wọn ló já sí pàbó pẹ̀lú bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò ṣe jágara lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. Bello Turji lọ̀rọ̀ kàn báyìí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ló sísọ lójú ọ̀rọ̀ náà lẹ́yìn tí wọ́n pa olórí àwọn Boko Haram kan ní ìpínlẹ̀ Yobe gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti orí ayélujára ti X Zagazola Makama ẹni tó ń rí sí ìgbésùmọ̀mí àti fífi òpin sí ìwà wàhálà àti làásìgbò ní orílẹ̀-èdè Nàìjíríà àti Lake Chad Zagazola Makama tó fi ìròyìn náà léde lójú X rẹ̀ lánàá ó fi síbẹ̀ wípé ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọn ló ti tẹ olórí àwọn ikọ̀ Boko Haram ọyọ kan báyìí nínú ètí àwọn mẹ́rin míì tó bá ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n bá lọ gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ti fi ìbọn já okùn ẹ̀mí olórí àwọn ọmọ ogun náà èyí tí ó jẹ́ Abu Shekau àti àwọn mẹ́rin míì ní àlàyé rẹ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ikọ̀ Adinkaye onímọ̀ṣe ìkọlù náà sí olórí àwọn ọmọ ikọ̀ Boko Haram èyí tí wọ́n gbìyànjú láti ṣe ìkọlù sí agbègbè tó pè ní Sabonfagi tó wà ní Buniyadi ìjọba ìbílẹ̀ Gujba ní ìpínlẹ̀ Yobe kó tó di wípé wọ́n ta àwọn lólobó ó ní nǹkan bí dédé agogo 11 alẹ́ ní àná òde yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ nínú èyí tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn ènìyàn náà Abubakaru Shekau ó ní wọ́n gbàgbọ́ ó ní ìgbàgbọ́ wà wípé ó jẹ́ ọ̀gá pátápátá fún arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abu Shekau yìí lẹ́ni tí wọ́n ní òun ló jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Abubakaru Shekau èyí tó ti dolóògbé níbi ọdún mélòó kan sẹ́yìn báyìí wọ́n sì bẹ́ẹ̀ ṣe ìkọlù sí Abu Shekau náà tí wọ́n sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀ inú ìlú wa mú kí àwọn ọmọ ogun ilẹ̀ yìí kàn máa fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá wọn sọ̀yà wípé báyìí o àwọn ti ṣetán láti kojú Bello Turji lẹ́ni tó ń dúnkokò máwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó sì sọ pé ìgbáradì àwọn náà ti bẹ̀rẹ̀ o torí wípé àwọn ti ń dọdẹ Bello Turji báyìí táwọn yóò sì ṣe ìkọlù sí
àwọn ọmọ ogun ilẹ̀ yìí àwọn ikọ̀ Boko Haram tí wọ́n pa yìí ó ní wọ́n ṣe àfihàn wọn tó sùn sínú àgbàrẹ́jẹ̀ Salalu èyí tí àwa kò ní àǹfààní láti ṣe àfihàn rẹ̀ fún yín gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mìíṣó látàrí òfin àti ìlànà tó dè wá lórí ìkànnì YouTube táwa yìí. Ní ti Biafra báyìí gbogbo ètò ló tún ti ń tò tó sì ti ń tẹ̀síwájú pẹ̀lú ìgbáradì ọjọ́ kejì inú oṣù kejìlá ọdún táwa yìí tó jẹ́ wípé ògbà náà gan oní ikọ̀ Biafra ni wọn yóò ṣe bẹ́ẹ̀ tí wọ́n kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Níṣe ni gbogbo ọ̀rọ̀ náà ti ń ṣe àwọn ènìyàn ní kàyéfì pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ lẹ́ni tí wọ́n fi páńpẹ́ òfin mú Prime Minister ilẹ̀ Biafra Simon Ekpa tírètí sì ti sọnù wípé àwọn tí wọ́n gbé ètò kalẹ̀ tí wọ́n sì ti ní ìpinnu pé ilẹ̀ Biafra yóò yà kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ kejì inú oṣù kejìlá tá a fẹ́ wọ̀ lọ́jọ́ ajé yìí níṣẹ́ ni ìyàlẹ́nu wá dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ètí àwọn ikọ̀ Biafra náà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ wọn láti àná òde yìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ tí wọ́n pè ní convention náà èyí tí wọ́n ní yóò tẹnubodò ní ọjọ́ kejì inú oṣù kejìlá lásìkò tí wọ́n sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ìṣúná ilẹ̀ Biafra tó fi ọ̀rọ̀ náà léde ó ní ìjìjàngbara táwọn ń jà yìí kì í ṣe fún àpò ara wọn o bí kì í ṣe fún òmìnira àwọn àti àwọn ọmọ àwọn tó ń bọ̀ lẹ́yìn ó ní bí wọ́n ṣe gbé Prime Minister nílẹ̀ ìgbàgbọ́ àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní wípé ohun gbogbo ti paná páwọn ò ní lè tẹ̀síwájú ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ torí wípé àwọn ti ṣetán ìpinnu àwọn sì ní dandan ni kí àwọn mú ṣẹ nípa orílẹ̀-èdè Biafra táwọn yóò gba òmìnira rẹ̀ ìtẹ̀síwájú ó sì ń bẹ nílò ìtàtùmọ̀ fún ní ìròyìn náà bí ó bá ti ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ní Àyànfẹ́ Elédùmarè ń jẹ́ títí di ìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí kẹsì bá wa máa share rẹ̀ abẹ́yìn nítorí tẹlẹ́dùmarè káàkiri gbogbo ibi tí ó yẹ kí ó dé ẹ bá a fi sínú comment section àwọn èyí tó bá kàn yín jù àmàdá yín lò ní wàrà sísà bẹ́ẹ̀ tẹ̀yin bá ní ìròyìn kan tẹ́ fẹ́ jẹ́ kí a bá yín fi léde síta ẹ kàn sí wa lábẹ́ aṣọ àyè sì máa dá yín lò ní wàrà sísà títí dìgbà náà mo kí wa pé a kú pọ̀pọ̀ sísìn ìsinmi òpin ẹsẹ̀ ìsinmi aláyọ̀ wọn lẹ́nìkọ̀ọ̀kan wa yóò máa ṣe ó dàbọ̀ fún tásìkò yìí.